Africa Content TV. Èyí tí sáà tọ́ba wù kó lò ó, ẹgbẹ́ kó wá rí mi. Ṣọba lọ sí ìlú London, àbí Paris ẹ̀jẹ̀ lọ. Ọmọ olùkọ́ta, ọmọ ògbà lọ sí Ghana. Ókè, ògbà lọ bá màá wáyé. Ìwé ti bí ìyàn tó ṣe, ọmọ tó fi bí. Òṣèlú ọdún bẹ́ẹ̀ yàn lọ́lá, ó ní bí mo máa ń lọ. Ìrè máa bá mi lọ, bí mo bá ń bọ̀, ìrè máa bá mi bọ̀, àtọ̀fún àtòsí, ìrè máa padà lẹ́yìn mi. Bí mo bá ń bọ̀, ìrè máa bá mi bọ̀, àtọ̀fún àtòsí, àtọ̀fún àtòsí, àtọ̀fún àtòsí. Owó wá mi. Olórí Sábíátù, Sábíátù, àbọ̀kẹ́ adé, ẹkú oríire, ṣìkàfárì. Ikú òdìbò ọmọ náà lọ́wọ́ ẹ̀ka òṣìṣẹ́. Ìyàwó àbọ̀kẹ́ adé, àbọ̀kẹ́ adé. Èyí ni mo kíkú oríire. Àwọn ojú ẹ̀, àwọn ojú mọ́mí, àwọn ojú kàmárì, àti ojú mọ́mí. Lápá kejì, bàbá ojú dádì, àti ojú kàfárì. Lọ́wọ́ òkè wáyì, bàbá tó ní lọ́jọ́ kàfárì. Lọ́wọ́ sàlẹ̀ bí, àwọn ojú mọ́mí. Màmá bẹ́ẹ̀ni lọ́jọ́ bàbá wo mú mọ́mí wọ́n sàbẹ̀ àwọn oníkà parí lọ́jọ́ ọ̀dọ̀ sátìrà àbáni àjọ̀rọ̀ lọ́nìí láti rọ́dà yà. Nobody needs here only hundred. Oh, I love you, Bobby. 100. Come on in. Satira money. 100. Ọlọ́run lẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀. Ọlọ́run lẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀. Ẹ̀fọ́ ní Bádé yọrí. Ọmọ ìlà bàbá yìí ọ̀dẹ̀. Àdúrà parí ọ̀dẹ̀. Gbọdọ̀ ní sùúrù ẹ̀ ṣe o. Lọ́dọ̀ ẹ̀ka parí ní kíá. Ọkọ̀ lè bí kan áná
Prince Abdulrahman, ọlọ́dún mẹ́kan, owó bàbá àríyá, lèrò ní bàbá àpáyà, owó bàbá àríyá, bàbá yẹ àyà, bàbá àyà Grace, bàbá yẹ àyẹ̀yànjú. Reverend Providence. Providence, Reverend. Àdúrà ẹ̀ máa bàbá mi lọ. Ó kọ́ àdúrà tí kàfá mi rí o. Tí ẹ náà ò ní ìbàjẹ́ òun mi. Ilé nínú ọmọ dáadáa. Ilé ìròyìn. Màmá yìí, àbúrò yìí. Bàbá mi ń sára lọ́ba fi. Ìbéèrè sùnkọ́ bàbá mi kì í ti sàlùwà mi. Ọ̀rẹ́ pálípálí Abbas. Abálájí. Gbogbo ní ẹkú àdúrà ti yẹ. Satira money, Satira money. You listen, I'm a man who Abdulwazir Amayeleru, Rodaya, Samayeleru, Rodilaya, Rodaya, Kamani ní kí gbogbo yín, ó yẹ kó wà lúwo tí. Ọ̀nà lọ́bùjá ní ìwọ̀n Amayeleru, ọ̀nà lọ́bù local government. Àwọn ìwé bá ń dúpẹ́, ó ṣe local government, ó lọ kú àdúgbò tí. Ọmọ mo ṣe ọ̀ríjìnà wọ́n kí. Wọ́n ti bá kí wọ́n wọlé, ó lọ kú àdúgbò tí. Àwọn àgbà abọ́láyé, ìwọ̀n lọ́pàá lọ́pàá sọ yìí.